sọ fún wa wípé situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state wọ́n ló lọ́wọ́ Mákindé nínú because politicians are heartless, they are brutal, they are wicked. Wọ́n lọ́rùn ọmọ wọn ò jọ wọ́n lójú. Tó bá ní agbára tó fẹ́ ṣe spiritual power or any post tó bá jọmọ wọn ló máa lọ sí tó máa fi rí nǹkan tó ń fẹ́. Who are the northern freedom fighter? The terrorists tí wọ́n gé orí Mr. Oyedokun lọ, tí wọ́n kidnap àwọn tíjà àtàwọn ọmọ tí wọ́n wà ńbẹ̀, tí wọ́n ti ń ṣọṣẹ́ tó ń pé kúkúrú, tó ń pa kúkúrú, tó ń pa gúgùn, tó ń pa ọba, tó ń pa ìjòyè. The same set of northern. ẹ̀yin èèyàn wọ́n ní wàhálà tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ní last time pé Ṣèyí Mákindé wà nípa ẹ̀ pé àwọn Ṣèyí Mákindé ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Ẹ wo ẹ wá nǹkan kan fìdílé ká wá gbọ̀n bí màmí Yèyé Dára bí wọ́n ṣe tó pẹ̀rẹ́pẹ́ ọ̀rọ̀ nínú fídíò yìí. Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ jẹ́ bá mi subscribe ẹ dẹ̀ bá mi share fídíò yìí kẹ́ dẹ̀ bá mi like. Ojoojúmọ́ ló yẹ kó máa jáde kó máa protest. Èyí gan ni ìjọba state government àti federal government tó fi máa mọ̀ lọ́rùn wípé yes ogun ti dé. Torí tí obìnrin bá fi lè dìde láàrin ìlú wípé yes ó dójú ẹ̀, wọ́n mọ̀ wípé obìnrin tàṣẹ torótoró ni wá. Àwa ni ìyá, àwa ni ìyá. Ṣé ọyàn yín ò sẹ̀ ni ẹ̀yin abiyamọ, ẹ̀yin ìyá tó wà ní Nàìjíríà? Ọyàn yín ò sẹ̀. Wọ́n pa wá lọ́kọ, àwa là ń jìyà, àwa náà kọjú ogun sí. Àwa ni àwọn tẹ́rọ́rìsì kọjú ogun sí, àwa ni wọ́n bá jà, àwa abiyamọ ni, àwa ìyá ni. Ṣáwa kọ́ là ń bí wọn lọ́mọ ni? Àwa là ń bímọ, àwa là ń bọ́kọ. Tó bá pa padà dàgbà wọn á dọ́kọ. Láti kékeré àwa là ń lóyún wọn, àwa là ń bí wọn, àwa ni wọ́n kọjú ogun sí. Ẹ kalẹ́ o, à ń gbọ́ yín sà. Yes, ma, ẹ wo ṣé mo lè dá sí tó ma. Kẹ́dásí náà ni gbogbo ọmọ Yorùbá ni mo pè pátápátá ní lólókè òkú ẹ dá sétò yóò ètò gbogbo wa ní o. Ẹ ṣeun. Yèyé Dára ẹ kú ètò, ó pẹ́ tí mo ti wo ètò yín and well mo kàn fẹ́ dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Èmi mo máa ń send message lórí WhatsApp and I've been talking about what is happening here in the north lè mi wà, northern part of Nigeria. Ẹ wo mà. Yorùbá ti sùn, wọ́n ti sùn fọnfọn, wọ́n ti fi pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ẹyẹ kí n sáré sọ kíni kan kí n gbàgbé nǹkan ọ̀rọ̀ tí mo torí pé kò ń fẹ́ rí ẹran màálù tá ń jẹ lẹ̀ Yorùbá. Ó dà pé wọ́n ti cast a spell on that thing and that thing is affecting everybody including the Obas, including the governors and everybody nílẹ̀ Yorùbá. Ó ti dúró iye wọn lọ́pọ̀lọ́ mọ́. Wọ́n mọ̀ pé ojú agbami ogun ni wọ́n wà already. Ẹ wo wọn àmúfẹ́ sáré gáyínsì fún ọ̀kan. Àwọn tó máa ń ṣòro kíní social media yẹn mi ò mọ bẹ́ẹ̀ ṣe lè sọ fún àwọn bóyá ìletò kan yé ṣò wọn mọ́ tó máa fẹ́ neutralize wọn. They should stop that thing. That thing is pissing me off. Mi ò mọ kó tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àfi bẹ́ẹ̀. Wọ́n wá ń ṣe bí sọ́bí. Zombi ṣẹ́rí kí ni ẹ̀ máa ń bí mi nínú. Wọ́n wá ṣe bí dìdìrín. Àwọn máa ṣe bí ní wọ́n ti ra iye wọn ọ̀rọ̀ òye wọn tàbí wá sọ̀rọ̀ sí wọn wá náà máa bú wọn. Oh my God ṣẹ́rí most of the things ẹ máa ń sọ àfi bẹ́ẹ̀ ni pé máa ń gbẹnu mi sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá. I'm telling you the truth. Àwọn Yorùbá ti sùn fúnfún wọ́n ti gbàgbé wọn mọ ike ojú ogun náà wà àgbá ní omi ogun. Eléyìí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ní ṣé ìjẹta ni I'm even happy. Ilẹ̀ Yorùbá wọ́n ti sọ̀rọ̀ àǹdí ilẹ̀ Yorùbá already. Tí Yorùbá ò bá tají ní ojú òun wọn àfàìmọ̀ ká má fi ilẹ̀ Yorùbá pìtàn. Àfàìmọ̀ kí a má fi ilẹ̀ Yorùbá pìtàn. That is the truth. Bẹ́ẹ̀ni. I'm not a prophet of doom. Tí Yorùbá bá continue báyìí in the next 20 years kò ní sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́ ẹgbàgbé ẹ̀. Wọ́n máa fi wá ṣe èmi. Fúlàní máa kó wa, a máa dìran Fúlàní straight. Ẹ tí mọ̀ kọ̀ọ̀kan. Ṣẹ́rí wọ́n ti sọ kíni tipẹ́tipẹ́ that when they are ẹran ti mi láfíà fún bẹ́ẹ̀ni pé ẹ fà ẹ mọ bó ṣe kú ló mọ bó ṣe kú. Ọmọ yẹn sọ nígbà yẹn ó ní when they are done with all the rural areas then city center ni wọ́n move. They had their plan long ago and they are taking it in pieces. And now ó ti kàn wá lẹ̀ Yorùbá. Wọ́n ti gba gbogbo Lagos state báyìí sìn, wọ́n ti gba gbogbo Èkó. Ìbàdàn wọ́n ti gbàbẹ̀. Mo tún fẹ́ sọ̀rọ̀ kan náà ṣé ẹ dé àwọn tó ń pèrè àwọn ní alágbára tó bá pẹ́ lóòótọ́ ni wọ́n ní agbára tó ń dẹ̀ ní oògùn yìí. Mo fẹ́ kọ́ jọ voluntarily kọ́ má sọ pé àwọn dúró de ìjọba kọ́ má dẹ̀ sọ pé àwọn dúró de bóyá ọlọ́pàá àbí whatever. They should do the needful and stop propaganda.
please. ṣé ẹ rí gbogbo àwọn tó ń pariwo tó ń bọ́ sí online tó ń pariwo àwọn lágbára wọ́n ní nǹkan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ ń bọ̀ ẹ mú fóònù ẹ mú kámẹ́rà ẹ ṣáná sí ẹ wá lọ bọ́ sí online ẹ lóògùn ju Ìgbòho lọ ibi tẹ́yìn bá ti dúró Ìgbòho lè dúró ń bẹ̀ oògùn pọ̀ lọ́wọ́ yín ṣé nǹkan tí ó kù wá kù nílẹ̀ Yorùbá ṣọ́ ní kẹ́ wá púrúfù pa lóògùn jẹyàn kan ṣé Ìgbòho bọ́ síta tó lóun lóògùn jùyàn òun wáyàn tó máa jọ fògùn gbára wọn ìwọ tó o bá lóògùn tó lágbára ó yẹ wo gbó lọ́nà lè do the needful kí lẹ wá rojọ́ fún náà láì ṣẹ́jọ́ la béèrè lọ́wọ́ yín. bó ṣe ká yín lára ló ṣe ká mi lára mo wish pé everybody lè tají bí ẹ ṣe tají. bí mo ṣe ń ṣe náà láti yọ ọdún tó ti pẹ́ tó going to 10 years sí kò sí èbú tán tí ìbú mi bẹ́ẹ̀ náà fìtì náà tí mi bọ́ ti ń gbé Facebook náà ń gbé YouTube dé gbogbo bí mo bọ́ sórí show wá flag mi down wọn jẹ́ kí rí show ṣe. ẹ sọ kí nìkan nípa àwọn àtọ́pà ọ̀gbìn orí ètùtù ọdún ṣe máa àní ètùtù yẹn ọlọ́mọ àjẹkù jẹ lórí ilẹ̀ Yorùbá I'm serious. ṣé mo pé tó máa mú wọn ẹ máa rí tó máa sán bàjẹ́ tó àwọn náà wọ́n mọ̀ ń pa oògùn ẹ máa rí tó máa sán oògùn mọ́dì. yes. ìfúnpá mi tẹ̀ wọ́n ní so dé to their so diabolic wọ́n dẹ̀ nídìí alágbára tó tútù tí wọ́n lọ láti lè kọ́ńkà wọn tí Yorùbá ìgbà sọ jìmà ẹ wo àpàìmọ̀ kan máa kàn kalẹ̀ ìgbà. nǹkan tẹ́ ẹ̀ sọ kọ́là mi nǹkan tẹ́ ẹ̀ sọ tẹ́ ẹ̀ fi parọ́ tẹ́ ẹ bá wojú program tẹ́ ti ń wò mí ẹ wò dáadáa ẹ rí wọn òun nìkan ló ń kírun bì ṣé ti rí. mo rí mà. ṣé ti rí bẹ́ẹ̀ yẹn ṣé rí ìdí ẹ̀ ṣé rí nǹkan tó so mọ́dì. bẹ́ẹ̀ni. ẹ jọ kí ló so mọ́dì yẹn ṣé Kùránì ni. no ogun ni. ogun ó dẹ̀ ń kírun ó dẹ̀ so ogun mọ́dì ó dẹ̀ ń kírun ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni mo ti rí tí gbogbo àwọn fanatic Muslim àwọn ọmọ Fúlàní Haúsá tó ti pẹ́ láàrin wa wọ́n wá lé gbogbo ẹ̀yàn òríjìnà ọmọ kan wọ́n lé yín sẹ́yìn wá dìdìdì rẹ̀ wá kú lẹ́nu ọmọ àlè wá lídìí ọmọ àlè ló wá ń gbọ́rọ̀ sọ fún wa wọ́n wá kó wa wọgbó. ẹ má bínú mà wọ́n ti gba gbogbo ògùn ilẹ̀ Yorùbá. ẹ ó dàn brọ́dà mi ẹ jẹ́ kí kọ́là tó wà lórí ètò kí wọ́n ṣe tán. gbogbo ògùn tán tí Yorùbá ti ní wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi gbà lọ́wọ́ wa mà wọ́n ti rí pé àti fúyẹ́ òun náà ṣe one strike sí ṣé mo pé what they are doing right now wọ́n test water ni wọ́n dẹ̀ ti rí pé àfúyẹ́ wọ́n ti gbé ẹ̀wọ̀n kíyàn kan fẹ́ gbé nǹkan kó rí pé kéèyàn kó exert so much energy kó dẹ̀ wá rí pé kí ni màá fúyẹ́ kẹ̀ nǹkan tó ṣe because eléyìí kan ṣe ìta react ẹ̀wọ̀n wọ́n máa ṣe large bigger one mega one tó yẹ pé. ó máa lo bẹ́ẹ̀ tẹ́ bá ń gbọ́ kó máa lo bẹ́ẹ̀ bó dẹ̀ ṣe máa ṣe lọ sí ni. Yorùbá ni mí Yorùbá ni ẹni gbọ́ tí mo sọ lọ́nu mi ò ṣe ara nọ́ọ̀tì ò gbé tilẹ̀ pé nọ́ọ̀tì mo wà. ẹjọ́ ṣe lè bá mi advice àwọn ọmọ Yorùbá kí wọ́n jí wípé ogun ti dé ikú ti dé báyìí àjà ló bẹ́ẹ̀ bá mi bẹ̀ wọ́n. meanwhile ilẹ̀ Yorùbá ni target wọn mà. bẹ́ẹ̀ ni Yorùbá ni target wọn. ẹ bá mi ṣàlàyé fún wọn sà. tọ́mbà tilẹ̀ tilẹ̀ overrun ilẹ̀ Yorùbá wọ́n ti win wọ́n tẹ̀ ti overrun Africa because Yorùbá ló wà sophisticated jù that is the truth àwa la wà sophisticated jù. Ìgbò wọn lè ní agbára wọn lè ní ìgboyà tí wọ́n bá fi lè kọ́ńkà ìran Yorùbá àti kó bá gbogbo Africa country tó kù àti bá ayé Africa jẹ́. ẹ wo ẹ jẹ́ kí n dẹ́nu dúró mà. ẹ ṣé sir God bless you sir. God bless you. You are welcome sir. Yes ma. ẹ dá sí o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́yìn èèyàn mi yes brother mi mò ń gbọ́ yín. ẹ gbọ́ nǹkan tí bàbá sọ lè jẹ́ rí nǹkan tó ń ṣe wá gbọ̀ngàn ọlọ́run ṣàánú pẹ̀lú àwọn ìjọba tá a ní. wàláì ọlọ́run ṣàánú pẹ̀lú àwọn ìjọba tá a ní. ẹ gbọ́ nǹkan tí bàbá sọ lè ní ẹ mọ̀ pé pàtó pa àwọn ọmọ yẹn wọ́n ti fẹ́ lọ sínú igbó yẹn gọ́vnà chẹ́rí pẹ́sidẹ̀ntì gangan ó ti fún wọn láàpùfò chẹ́rí gọ́vnà Ọ̀yọ́ state yẹn gangan òun gangan nìkan tó wà tó ń ṣẹlẹ̀ gangan òun gangan ló yẹ káwọn ọmọ ẹ̀ sì wà ní gbogbo ènìyàn báyìí. torí bàbá sọ ọmọ ẹ̀ṣọ́ ìjọba lọ gbọ́ fídíò tán ṣe jáde torí tó ti gọ́vnà yóò ní wọ́n de bọ́ǹbù sójú ọ̀nà wọ́n de yẹn ti báwọn làwọn fẹ́ lọ. ti báwọn làwọn fẹ́ lọ síbẹ̀ gọ́vnà yọ gangan ó pẹ̀lú nǹkan tó wà pé kẹ́ bá mọ̀ fún àwọn ẹ̀ṣẹ̀ pọ́lísì wọ́n kéré tí wọ́n fi wọ́n ṣe pọ́lísì àwọn tó wà nù. wọ́n ti fẹ̀mí wata pọ́lítíìsì bẹ́ẹ̀ ni God bless you Bami
bí mo ṣe ń ṣe àlàyé yẹn lọ gẹ́gẹ́ bí brother mi ẹ má bínú ẹ bá mi pọ́sì náà kí n ṣe àwọn àlàyé yìí pẹ̀lú àwọn fídíò yìí láti fi hàn àwọn èèyàn wa torí àní pẹ́ púpọ̀ ju bó ṣe yẹ lọ míwàá ẹ jẹ́ ká gbé kọ̀ ẹ ká lẹ́sà o ẹ ká lẹ́sà ẹ káàbọ̀ sórí ètò. Yes ma, ẹ kó ètò ma. ètò nìyẹn. Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run nípa lẹ́yìn o. àmì Ọlọ́run á dúró ti gbogbo wa sà. Ẹ o, ó lágbára ọ̀kọ́ lọ sànù wa o. ṣé ti rárokò tí wọ́n fi ikú Mr. Oyedokun panránṣẹ́ sí wa tọ́gẹ lórí àròkò wípé gbogbo ẹ̀yin àwọn brothers wa tó bá ti gbé wọn mọ bẹ́ wọn lórí ni ẹ̀yin ọkùnrin ẹ fẹ́ sọ wá di opó ọ̀sán gangan àtàgàn alẹ́ àwọn obìnrin gan ti sùn pátí nìkan la rí àǹkárá náà mú kiri pátí náà lọ gbogbo àwọn ìyá alákẹtẹ ẹgbẹ́ wa o kò sábìyàmọ rẹ ńlẹ kó o tún àjíire ilẹ̀ Yorùbá mọ́ àbíyá gbà wọn wá jẹ wọn mọ́ o pátí náà wálé ayé wá ṣe torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo ojoojúmọ́ ló yẹ kí gbogbo ẹ̀yin abiyamọ ìyálọ́jà gbogbo yín kẹ́ ẹ pariwo síta kẹ́ ẹ jẹ́ kí ó yé gbogbo gọ́fúnà àti gbogbo pírẹsidẹ́ǹtì kẹ́ ẹ jẹ́ kó máa yé wọn wípé ó tó gẹ́ ọkọ wa lẹ̀ ń pa àwọn ọmọ wa lẹ̀ ń pa à ń gbọ́ yín bàbá. Mo ń wo program kan ní lórí TikTok ní ọ̀sán yìí. Ìyẹn kan wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ ní agbára gan ó dẹ̀ bà mí lẹ́rù. Ẹnìyẹn ní ọ̀rọ̀ tẹ́nìyẹn sọ mo ti sọ fún yẹn mẹ́ta ní Nàìjíríà lónìí. Ìsèmtì tí ogun wa sọ ni òun náà ṣe. Ẹnìyẹn ní pé many people tó rù Nàìjíríà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà ti ní mental issue. Mo ní wọ́n á rò pé ọ̀rọ̀ lẹ́nu yìí máa sọ tòótọ́. Tí ò bá jọ bẹ́ẹ̀ ewu àtìgbà táwọn pípù yìí ń ṣiṣẹ́ burúkú yìí tí somebody like you dẹ̀ ń pariwo tẹ̀lé ń pariwo pé àwọn kinní yìí ń bọ̀ àwọn kinní yìí ń bọ̀ wọ́n dẹ̀ ń wọ̀nà títí táwọn pípù fi wọlé. Wọ́n dẹ̀ tó wá wọlé tán sí wọn tó wá ní agbára kò sí pé oríṣiríṣi kan wà lẹ̀ fún wọn láti lè fèsì wọn. Nípa ẹran fún yín tí àwọn pípù yìí bá dìde ní ọ̀la. Tó bá dìde tilẹ̀ Yorùbá tó bá náà ṣe tán láti eradicate ilẹ̀ Yorùbá wọn á kàn pa everybody fínfín kò sí nǹkan tó máa jẹ́. Wọ́n make sure I finish everything. Yes. Wọ́n gbọ́ everything let me play politics. Ṣáàdò ni gbogbo ẹ̀yin aráàlú tẹ wà nílẹ̀ kóòtù ajíire ṣáàdò nìyẹn. Let me play politics. Everything. So tí bàbá Tinubu bá tiẹ̀ ń bẹ̀rù pé òun wá fọ́ọ̀tì ní north. Ṣé kò yẹ ká máa secure ilẹ̀ Yorùbá ní abẹ́lẹ̀? Abẹ́lẹ̀ burúkú tó pé àwọn gẹ̀rù tẹ̀ nímọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Tó gbogbo àwọn security tó máa ṣẹlẹ̀ gan, á jẹ́ bíyàn ọmọ Yorùbá, ọ̀sán ọmọ Yorùbá gan. Títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ọba ilẹ̀ Yorùbá kò síbi tó ti kóra wọn jọ tó ti bọ́ síta tí wọ́n fohùn kò tá a rí ẹnìkan láàrin wọn tó àdírẹ́sì situation tó ṣẹlẹ̀ wípé no we are not going to accept this nígbà eléyìí àròkò burúkú leléyìí jẹ́ kí wọ́n dẹ̀ bá àwa ọmọ ìlú kan bá wa sọ̀rọ̀ bàbá Ọọ̀ni dákẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dákẹ́ Aláàfin dákẹ́ gbogbo ọba dákẹ́ wọ́n bìlífì pé kò sí kankan tó ṣẹlẹ̀ ó kò ti ṣẹlẹ̀ náà nìyẹn wọn ò ní láti àdírẹ́sì wa wọn ò ní láti bá wa sọ̀rọ̀ wọn kò dákẹ́ àwọn abiyamọ náà wá dákẹ́ táwọn ọkùnrin bá ti fira wọn jì pé àbíkú àgbà náà fẹ́ fira wọn ṣe àwa tó wá fẹ́ láyà àtàwa tá à ń bí wọn lọ́mọ ṣé ó yẹ ká padà dákẹ́. Ṣé ọ̀rọ̀ tẹ́ni yẹn wá sọ ọmọ àrònú títí mo ní òótọ́ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ because tó bá jẹ́ pé kò jẹ́ bẹ́ẹ̀ lọ sí kò yẹ káwọn èèyàn ti dìde lábẹ́lẹ̀ kí wọ́n máa jàjà yẹn pé ẹ mẹ́ta ojú gọ́ọ̀mẹ̀ntì mọ́ ìkọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì eléyìí wọ́n máa pa wá tán ni wọ́n máa dé kí pa wá tán ni everybody ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká kúra wá tán. Irú àwọn ọmọ tó ń kó láti jọ yẹn tó ń pẹ̀lú tó dáa ni tá a bá rí èèyàn 5,000 tó ń kóra wọn jọ tó bá wọnú kóta fífò yẹn wọ́n ní dúró. Wọ́n ní dúró tó kálukú mú nǹkan tó ní lọ́wọ́ gbogbo wọn kà dákẹ́ lọ ó dẹ̀ tó ń wá. Ṣé fẹ́ gbọ́ information tó tẹ̀ mí lọ́wọ́ another one tó brutal ju tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tẹ̀ sì ń dúró lé lórí ó fẹ́ is about to happen any moment from now. State tó ti fẹ́ ṣe ni mi ò mọ̀ ṣùgbọ́n èyí tó tún wọ́ọ̀sì ju ti àwọn ilé ìta ṣì ń dúró lé lórí is about to happen mi ìwà mọ̀ bóyá Lagos nínú Lagos state or Ondo state àbẹ́kìtì náà ló ti fẹ́ ṣẹlẹ̀ don't worry ẹ má worry makamaka ló yẹ kàn ẹ jókòó kẹ dákẹ́ kẹ má ṣe bí dìdìrìn bí zombi kẹ má bọ́ sí ìgboro kẹ bójú gọ́fúnà jẹ́ kẹ fi gọ́fúnà pàrokò ránṣẹ́ sí pírẹsidẹ́ǹtì. Ẹni yẹn sọ̀rọ̀ ẹ báyìí mo ní àbúrò ìtú ọ̀rọ̀ tó lè sọ because èmi ò rí ibi tó ti máa pa àwọn èèyàn táwọn èèyàn máa wòran tó tó máa ṣe pátí. Wọ́n ń pa àwọn èèyàn wọ́n dẹ̀ ń wòran wọ́n dẹ̀ ń ṣe pátí wọ́n dẹ̀ ń pa wọ́n. Nǹkan ti ṣẹlẹ̀ o. Ẹ ṣé gan ni sà. Ẹyẹ sá sọ kékeré fún yín ṣe rí títí pé pírẹsidẹǹtì yẹn ẹ mọ̀ pé ìlú ẹkùn tí bàbá gbé jáde pírẹsidẹǹtì fọwọ́ sí ẹ mọ̀ pé gómìnà Ọ̀yọ́
Ọ̀yọ́ ìgangan tẹ́ bá lọ gbọ́ Ṣèyí Mákindé ṣebí Fáyọ̀ṣe bọ́ síta ó ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ state ó ní ṣe gọ́vnà Ṣèyí Mákindé mọ̀ nípa ẹ̀ partially ọ̀pọ̀lọpọ̀ yín sọ pé kí Fáyọ̀ṣe kó wà very careful. Brother mi hold on fún mi má bínú please can you hold on for me for today ẹ má bínú mo ní a lot of things tí mo fẹ́ ṣe lálàyé fáwọn èèyàn tẹ́ bá ń kó sí mi lẹ́nu á jẹ́ kí n gbàgbé mo ní láti ṣe analysis ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí nǹkan òun yé àwọn èèyàn wa bọ̀rọ̀ nǹkan òun yé wa bọ̀rọ̀ ẹ wo iye ọdún tá ti ń sọ̀rọ̀ yìí ó ṣe ni láàánú wípé ẹ̀yin ìran ọmọ kó tó àjíire adọ́run mòtítọ́ ló pọ̀ lára yín ẹ rò wípé eré lásán níṣu Sunday Adéyẹmọ Ìgbòho ló ń ṣe pẹ̀lú yín àbí gbogbo bí màá yẹn ṣe fi tìtara pẹ̀lú situation kan tí wọ́n ti wà wẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ àtẹ̀mí tá a fi ń bá yín sọ̀rọ̀ eléyìí tó yẹ kẹ́ ẹ wò wípé definitely nǹkan táwọn people fi sọ̀rọ̀ báyìí pé kinní kan èyí tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wò pé ọ̀rọ̀ ńlá rèé o ṣebí trade lẹ ń fún wa ṣebógun lẹ kó tì wá ṣebí torí ẹni àsọpọ́tì bàbá Tinubu à ń sọ̀rọ̀ wípé bàbá Tinubu ṣe máa lọ bẹ̀ wọn ò wá join wa pé kinní kan Yorùbá nation àti ọ̀rọ̀ insecurity wọn ò dá sí ṣebí ẹ mọ̀ nǹkan tẹ́ fojú wa rí àti Ìgbòho títí dìsín ṣebí ẹ ṣì mọ̀ nǹkan tẹ́ fojú Ìgbòho rí òun ni fídíò tí a máa analyse sìn torí a wá rí wípé àwọn oníṣẹ̀ṣe àti no ẹ má tẹ̀jẹ̀ sọ wípé àwọn oníṣẹ̀ṣe àwọn religious leaders àwọn ni wọ́n wá ya wèrè online tí wọ́n wá attack Ìgbòho all of a sudden wọ́n kàn déédéé rántí pé Ìgbòho náà kò yẹ ká gbé kinní fún ẹ bá wa béèrè lọ́wọ́ wọn iye ọdún láti ìgbà tó ti lọ bọ́ọ̀sì ilé Ìgbòho láti 2021 àbí 2020 or 2021 tí ọkùnrin yẹn ti ń sá káàkiri tó ti ń sá káàkiri tí ò lè farabalẹ̀ bó ṣe farabalẹ̀ tó ṣe gba freedom tó wà lé tá a dẹ̀ pariwo gbogbo bó ṣe ń sá káàkiri bẹ́ẹ̀ náà ni somebody like me là pariwo tá a dákẹ́tẹ̀ dẹ̀ rí many things we prove ẹ wá dákẹ́ títí ọtí ìgbà tí Ìgbòho gba freedom àbí gbogbo ìgbà tí Ìgbòho ti gba freedom ṣe rí gbogbo wọn bó ṣe bí olórí burúkú online sí ṣe rí wọn online ṣé wọn ò máa jí yín gbégbà yẹn ṣé gbogbo àwọn olórí burúkú religious people tó wá ń ṣe èrè àti prophetess prophet wèrè àti sheik òfò àti àwọn oníṣẹ̀ṣe babalágbádé olórí burúkú àwọn ọmọ àlè àwọn ọmọ ìrankíran àwọn ẹranko láàrin àwọn èèyàn ìjẹ́ rí gbogbo wọn kí wọ́n bọ́ síta kí wọ́n wá sọ̀rọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ti jí lójú oorun wọn rèé gbàrà tí Ìgbòho gba freedom torí wọ́n ti kọ́kọ́ believe yìí pé in the next 20 years Ìgbòho lè rí freedom gbà ṣẹ́yìn jẹ́ Ọlọ́run ni ẹ̀yin plan titi yín àwa náà plan titi wa Ọlọ́run wa bá ti yín jẹ́ nìyẹn ó ṣẹ́kọ́ náà mọ́ yín lọ́wọ́ ó gbé ọ̀rọ̀ Ìgbòho ó fi ru yín lójú ká tó ṣẹ́jú pé Ìgbòho ti já sójú ọ̀nà wọ́n ní ó gba freedom ọ̀pọ̀lọpọ̀ yín sunkún lọ ìrà ni wọ́n fún wọ́fù here we are today ẹ ti padà gbà ipọ́n fún ìgbà tí wọ́n tún fún ní freedom nìkan bàbá wa ní ṣé o lè recruit àwọn ọmọ láti lè protect àwọn aráàlú ṣé bàbá Tinubu èmi ò wá campaign fún wọn o ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn kan tí mo bá rí bẹ̀ tájọ mọ̀ ń bẹ̀ òun lájọ máa sọ ṣé bàbá Tinubu tó pe ṣe Sunday Ìgbòho wípé wá ṣé wọn rí akíkanjú lára ẹ̀ wọn rí ìgboyà lára ẹ̀ wọn rí wípé ó yàtọ̀ gédégbé sí ẹ̀yin olórí burúkú tẹ wá ya wèrè online all of a sudden tí gbogbo yín wá kọ́ security jọ tẹ wá rẹ́gísítà lódìlódì tí gbogbo yín wá pariwo lágbájá ní ká ẹgbẹ́ fún tàmọ̀dún ní ká ẹgbẹ́ fún ìgbà tí Ìgbòho tí ìgbà freedom tí bàbá ò tí sọ wípé wọ́n máa fún ní kó lọ recruit àwọn ọmọ ibo nìyálà ìyá gbogbo yín wà ẹ ti kú nígbà yẹn ká ẹ lè má mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run tó ń sọ fún mi pé kí ṣáà máa tẹ̀ ẹ́ mọ́ yín létí wípé ìyàgò fọ́tẹ̀ ọ̀tẹ̀ àtẹ ọmọ Yorùbá rí àtẹlẹ Yorùbá rí Fúlàní akọ̀ǹkà wà torí ọ̀tẹ̀ tẹ èèyàn láàyò Ọlọ́run ṣùgbọ́n ní tèmi létèmi o kàkà kí kìnìún kó ṣakápò ẹkùn oníkálùkù ayé àmà ṣọdẹ títí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni èmi dára kàkà tẹ́mi máa fi darapọ̀ mọ́ ẹ̀yin ọmọ kó o tún ajíire ìran Yorùbá tí Fúlàní fi máa kọ́ńkà yín tẹ́ máa di ìran darandaran nínú igbó tí àwọn ọmọ yín máa gbé gbàlì máa jìrì kiri mi ìyá máa ní jẹ́ ọmọ Yorùbá mọ́ màá yá sọ wípé mi ò wá láti Nàìjíríà màá lọ fara mọ́ kọ́ńtírì bòmíì tí mo mọ̀ wípé wọ́n jó lórí rẹ̀ ẹ̀dá torí ọ̀rọ̀ yín ò fẹ́ yí ayé mọ́ ọ̀tẹ̀ ti báyé yín jọ tẹ pààyàn Yorùbá ò tí tó mọ̀ wípé ìran Yorùbá tẹ ń parẹ́ lọ lélẹ́yìí àwọn ọba gbogbo wọn dákẹ́ àwọn gbogbo ẹ̀tẹ̀ dúró gbogbo ẹ̀yin olóyè tẹ máa wá láti abroad tẹ máa lọ jẹ oyè tẹ máa mú owó burúkú tẹ máa lọ ra oyè jẹ ní Nàìjíríà with pounds with dollars and euro
ibo lẹ́wà gbogbo yín kàn déédé ṣọ́kú lójijì ẹ kàn déédé wọlé bí àrá àkàngbúrò yín mọ́ torí gbogbo yín lọ gboyè báyìí sìn ọ̀rọ̀ tí wá dé ilẹ̀ Yorùbá tẹ́tí lọ joyè kò sí ọ̀rọ̀ kan déédé lọ lẹ́nu gbogbo yín you cannot even speak ẹ tún lè tara. ẹ tún lè tara. wọ́n wá sọ fún wa wípé situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state wọ́n ló lọ́wọ́ Mákindé nínú because politicians are heartless they are brutal they are wicked wọn lọ́rùn ọmọ wọn ò jọ wọn lójú tó bá ní agbára tó fẹ́ ṣe spiritual power or any post tó bá jọmọ wọn ló máa lọ sí tó máa fi rí nǹkan tó ń fẹ́ politician ò ríro torí àwọn máa níyàwó púpọ̀ wọ́n máa ní báwọn bá níyàwó púpọ̀ wọ́n á ní girlfriend wọ́n máa bímọ káàkiri ni torí àbíkú ni wọ́n èṣù ni wọ́n àṣìtánì ni mò ń sọ o. tí ọba sọ wípé kíní tí ìwọ kan wá dúró tó sọ pé ẹ má jà sọ bẹ́ẹ̀ kíní kan tí ẹ ti bá ẹ níbi tí ọ̀rọ̀ dé dúró nísìnyí ó jẹ́ aráàlú ìwọ tún yìí nu ẹnu ó tún yìí sọ pé o trust the politician ṣé ikú ò ti pa ẹ ṣáàdù ẹ lọ́kàn ìwà ó ti kú torí ọ̀rọ̀ òye ó ti kú ṣó yẹ kí ààrẹ anybody nínú wa tó máa vánṣì pé politician kan ò lè ṣe kankan níbo kí ni politician ò lè ṣe wọn politician ready tó agbára wọn bá gbé wọn ready láti jẹ́ kí ọ̀sán kó dòru for their own benefit kọ̀ọ̀kan wọn ṣùgbọ́n tá ẹ bá wo ìgbẹ̀yìn ayé wọn kò kì í da àìsàn òjijì ló máa ń kọlù wọn wọn ń ráyé gbé ọjọ́ alẹ́ wọn máa ń ṣòfò dànù tó bá wá rí bẹ́ẹ̀ èmi ní àwọn ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ wípé eégún àtiró wọlé ẹ̀yìn àtiró jáde ìran ọmọ Yorùbá táwa ní ò mọ̀ wípé eégún àtiró tó wọlé òun padà lè yan àtiró tó padà jáde ni òun ni tẹ́ ẹ bá nírọ́ ni ẹ jẹ́ ká gbé àwọn fídíò kọ̀ọ̀kan ká gbé yẹ̀wò ká wá máa sọ̀rọ̀ lé lórí kó má dàbẹ́ ni wípé ọ̀tẹ̀ làwa náà ṣe. That this sometimes can be orchestrated. The governor of Oyo State had his nomination, the nomination of his candidate in the face of this abduction. He did not take any action. No steps were taken. It was after all those nominations that he went to the family to visit them. That he brought somebody out, started crying, the husband of one of the women. It is sad. I can sometimes believe that this was orchestrated in a way, I'm not saying totally, by the government of Oyo State to blackmail President Tinubu in a way. ṣé rí nǹkan tí Mr. Fayose Ayọ̀ Fayose tó sọ yìí ṣé mọ̀ wípé Ìbàdàn bèsì ni àárín wọn gbogbo wọn náà jọ mọ bó ṣe ń rìn olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta ẹ má ṣì mí gbọ́ òwe ni mo pa o mi ò sọ pé olè ni wọn o torí ọ̀rọ̀ yín le gan ni o ajá àwò yìí òun náà sì mọ̀ wípé ó mehoro òwò yìí lé gbogbo wọn náà jọ wà into politics gbogbo wọn náà jọ wicked wọn jọ wà heartless ni wọn jọ mọra wọn dénúdénú wọn mọra wọn dọ́kàndọ́kàn mo wá fẹ́ kí ìwọ àtẹ̀mí mo fẹ́ kó rárá fi balẹ̀ kó gbọ́ analysis kékeré kó o tó máa fọwọ́ sọ̀yà wípé irọ́ ni kíní kan mo mọ̀ pé gbogbo yín lẹ hate Tinubu kò sí wàhálà mi ò fẹ́ pé kẹ́ má hate wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá jẹ́ wípé a ò máa ṣe ọ̀tẹ̀ ni bàbá ṣe ń lẹ Tinubu lóko kí ló dé ta minus governor the same governor tó wá ń bọ́ síta Mákindé ṣe wá ń bọ́ síta lẹ́nu ọjọ́ mẹ́ta ń sìn ó ní òun agbára ò sí lọ́wọ́ òun láti lè protect yín ní Ọ̀yọ́ state as a state governor ipe federal ló ní power to protect you ṣùgbọ́n láti ìgbà tí Mákindé ti become governor tí attack oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ the same governor Mákindé Ṣèyí Mákindé bá parọ́ kẹjá mi ò níbi comment section I need your comment please ẹ jọ̀ọ́ yálà lórí TikTok àbí lórí Facebook àbí lórí YouTube ibikíbi tó bá wù kó ti máa wò mí I need your comment kí gbogbo àgbáyé kan lè jẹ́ kájọ máa mọ̀ kán lè mọ̀ wípé gbogbo wa jọ mọ̀ bó ṣe ń lọ ibi tá a bá dé kò sí bójúbójú kan mọ́ kò sí lọ́rọ̀ kan bí kankan gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò fún everybody àfiwọ́ tó bá ìfẹ́ máa tanra ẹ̀ lókù kò sí anybody tó ń tan anybody. Governor Ṣèyí Mákindé each time tó bá ti attack ní Ọ̀yọ́ state kí náà máa ń ṣe kì í ṣe àwọn nìkan gbogbo àwọn governor wọn á bọ́ síta wọn á ṣe press release nínú press release kí ni statement tí wà tèmi máa ń gbọ́
wọ́n rojọ́ lọ o, they are sorry, it shouldn't be us, ìgbà kan àwo kan, at the end of it wọ́n máa gbọ́, we assured you, we promise you, àwọn máa mú àwọn tó ṣiṣẹ́ yìí, wọ́n bring wọn to book ṣẹ́ẹ̀kì ń gbọ́ lẹ́nu wọn. Ní gbogbo ọjọ́ tí àtàkì bá ti ṣẹlẹ̀ tó bá ti ṣe press release ṣé ẹ̀ kí ń gbọ́ lẹ́nu wọn, àwọn promise yín nípa àwọn tó ṣiṣẹ́ yìí, àwọn máa ọwọ́ òfin máa bà wọ́n máa fi ọjọ́ wo lọ́wọ́ òfin ti bẹ anybody inú wọn tó ti fi yà jẹ, gbogbo àwọn tó ti paṣẹ wọn pa wọ́n gbé. Ṣé ò ń dé? Ṣé ọ̀rọ̀ mi ayé mi yé mi ò ṣọlọtẹ o? Bí ọ̀rọ̀ ẹyẹ bá ṣe fò lọ́dọ̀ tèmi ó lèmi ṣe máa sòkò ẹ̀. I have nothing against anybody. Ìwọ tó bá hate anybody, you can continue to hate. To me, èmi máa call a spade and damn the consequence. Mo dẹ̀ ti mọ̀ wípé ìran tí mo ti wá, ẹ̀yin ò kí ń like irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Èèyàn tó bá ti jẹ́ wípé nǹkan ṣẹlẹ̀ tí kò dáa, tó ń wò pé nǹkan tẹ́ ń ṣe yìí kíní yóò dé dáa, because tí wọn bá sọ̀rọ̀, ó máa continue láti máa ṣe, ṣùgbọ́n tó bá tètè stop ẹ̀, ibi tó bá ṣe ìbàjẹ́ yẹn dé, gbogbo wa lájọ máa jìyà ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ dé ń rí ẹni yẹn tó ń ṣe ìbàjẹ́ yẹn, but nítorí àbòsí, wọn á gbójú wọn ya lúkèwé bẹ́ni pé wọn ò rí kíkiní yẹn máa bàjẹ́ lọ. Ìwọ tó bá ti wá ò pé nǹkan tẹ́dẹ̀ ń ṣe yìí kò dé dá ó kù díẹ̀ káàtó ẹ bá kíní ìjẹ́ ó dé máa ní side effect negatively on us. Gbogbo everybody tán mọ̀ wípé kíní wàá gbọ́ ṣé o ti rí, she talks too much, ó fẹ́ kó máa jó nìkan ni, ó ti lè sọ̀rọ̀ jù, kò séyàn tí ó lè sọ̀rọ̀ sí, kò sára tí ó lè sọ. Wọ́n á wá máa wá gbogbo ọ̀nà láti yí nǹkan tó ń bàjẹ́ tí èèyàn kan ń bàjẹ́ lọ yẹn, wọ́n á wá fẹ́ yí ọ̀rọ̀ yẹn lé e lórí. Ìwọ tó o bá wà nínú ayé tó ń bá àwọn ọmọ Yorùbá ṣe tí o ò bá máa gbọ́n lójoojúmọ́ kó o máa kẹ́kọ̀ọ́, ikú ti pa ẹ́ o ti kú o, kàn rò pé wà láyé ni o. Ìfù kò fọmọ Yorùbá lọ́kọ àbí láya, my dear, o máa kẹ́kọ̀ọ́. Gbogbo ọ̀rọ̀ ọmọ Yorùbá kìkìdá ẹ̀kọ́ ni. So many times I look at myself like, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Wọ́n á wá lọ dúró sí ibi nǹkan tó bá rò wípé ẹni máa bínú, àwọn nǹkan tó máa ṣe tó fi máa provoke títí tó máa bínú yẹn, tá fi sọ pé ṣé ó tán ṣe bá sọ fún ẹ kó máa bínú. They provoked her because wọ́n ti mọ̀ pé ó máa ń bínú. Àwọn náà máa ń bínú o, ṣùgbọ́n wọn wá ní ṣe tiwọn lójú títẹ̀, wọn ò ní ṣe tiwọn lójú ayé. Ìkà ń gbénu yín gan ni. Ṣùgbọ́n mo ní tèmi Yèyé Dára Kowé Akéde Oòduà, mi ò ní bá yín ṣọ̀tẹ̀ láéláé. Èmi ò sí lára àwọn tó sọ wípé dandan kéèyàn so mọ́ mi. Tí mo bá fẹ́ kí àwọn ènìyàn kan máa so mọ́ mi lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n, mi ò ní máa sọ òtítọ́ tí Ọlọ́run mi ní kí bá òun dá májẹ̀mú láti sọ. Kí Ọlọ́run tó dé pè mí láti lọ sọ nítorí kí n máa sọ. Ó ti sọ fún mi kí n má ṣe bẹ̀rù, kí n má ṣe fòyà. Ẹni tó rán mi níṣẹ́ ni mo máa bẹ̀rù, mi ní bẹ̀rù ẹ̀yin tí mo máa jẹ fún. Bí ikú bá dé, ẹ̀yin kọ́ lẹ pa mí, ọ̀run ló pè mí sọ́dọ̀. Ṣùgbọ́n kí ikú tó dé, iṣẹ́ tí Ọlọ́run rán mi máa jẹ. Dẹ̀ mọ̀ wípé àwọn kan wà, Ọlọ́run pé wọ́n ránṣẹ́, wọ́n díṣẹ́ yẹn fún yín, ẹ̀yin lẹ gbọ́. Torí ọ̀tẹ̀ àti àbòsí tẹ wálé ayé wá ṣe. Now, láti ìgbà tí gbogbo kinní yẹn ti ń lọ tó ti ń lọ, Governor Makinde wọ́n wá release press release. Títí di èní eléni kò sọ́jọ́ tó mú corporate kankan, kò sọ́jọ́ tí wọ́n mú kidnapper àbí anybody kankan àbí bandit kankan. Èyí tó bá mú táràlú bá mú tó bá fà lọ́lọ́pàá, àwọn aráàlú náà tún máa mú mọ́lẹ̀ náà tún fìyà jẹ. Ipe kí ló wá lọ́bẹ̀, báwo ni wọ́n náà ṣe rìn débẹ̀ tó já sí wípé governor gan máa mọ̀. Okay, ìyẹn lọ. Governor Ṣèyí Mákindé ní agbára wà lọ́wọ́ federal, kò ságbára lọ́wọ́ state láti protect yín. Kí ló dé tí Governor Ṣèyí Mákindé ò sọ láti ìgbà tó ti become governor tí wọ́n ti attack Ọ̀yọ́ state, tí kò ṣe sọ fún yín wípé ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó má dàbẹ̀ ni wípé ẹ máa rí mi pé mi ò ṣiṣẹ́ mi dáadáa, mi ò ní agbára as a state governor, federal ò fún mi ní oore ọ̀fẹ́ láti dáàbò bò yín bó ṣe tó bó ṣe yẹ o. Ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún wa? Wọ́n assure wa fún ètò ààbò tó péye, everything máa wà okay, ká lọ fọkàn balẹ̀, ká lọ fara balẹ̀, kò ní sírú ẹ̀ mọ́, security tó tight máa wà. These are the promises tí gbogbo wọn máa promise wa. Ìyẹn ìkan. Another one tí mo tún fẹ́ pe àkíyèsí yín sí. Ẹ jọ̀ọ́, at least ó kéré jù wọ́n ní owó security vote tí wọ́n gbà tí federal fún àwọn state governor ní every month. A máa tó bí 12 billion naira. Also, if it is no more than that, 12 billion naira láti federal, àkáǹtì federal sọ sí àkáǹtì state, 12 billion naira
every month fún kíni fún security tó maximum security ètò ààbò tó péye fún ìwọ fún èmi fún dúkìá wa. Yet state government ń gba security vote owó ètò ààbò fún aráàlú àti dúkìá wọn láti ọ̀dọ̀ federal. Ibo ni owó yẹn wà? Torí gbogbo nǹkan tó yẹ kí wọ́n fi àwọn machineries tó yẹ kí wọ́n fi owó security vote rà bí àwọn drone ìgbàlódé tó fi máa monitor àwọn pípì tó fi máa mọ ibi tó wà, because on a good day tó bá jẹ́ wípé wọ́n lo drone ni wọ́n locate ibi táwọn pípì yìí wà, there is a way to go about it. Nǹkan tó bá mú àwọn Amẹ́ríkánà tó kúrò l'Amẹ́ríkà tó wá rescue àwọn èèyàn wọn l'Áfíríkà tí nǹkan kò dẹ̀ ṣẹlẹ̀. Shame on Nigeria government, the giant of Africa. You have become a cockroach of Africa. Ẹ jẹ́ àgbé kọlù díẹ̀, kọlù pọ̀gàn ó tiẹ̀ ti wá hàngì, ó ti pọ̀pọ̀pọ̀, ó ti hàngì. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè padà. Ibo ni 12 billion monthly or more than that owó security vote tí àwọn state governor tó ń gbà lọ́wọ́ federal fún ètò ààbò tó péye fún ìwà àtẹ̀mí, ibo ni wọ́n kówó yẹn sí? Kí ni wọ́n fi ṣe àwọn nǹkan equipment fún security? Wo ni wọ́n fi owó yẹn rà tí wọ́n gbé afẹ́rí kan gbé jáde? Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sir. Ma kálẹ́ ma. Yes sir. Ake àgbáyé of Yorùbá land. Ẹ ṣeun sir. Ọmọjọ́ wọn lọ Ọ̀gọ̀dùà. Ẹ ṣe study. Wẹ́ ẹ kú iṣẹ́. Yes sir. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ kú jọ mẹ́ta àtẹ̀kọ́ àṣekù gbọ́dọ̀. Yes sir. Aṣọ ọ̀pẹ. Àmín sir. Jerry, mo ti ní máìdì mi fún kinní kan. Jerry, gbogbo ariwo tẹ́ ń pa látọjọ́ rẹ̀. Ìkókó ṣe pé wọn kì í gbọ́. Èdè Fúlàní ló sì ń di gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Torí àwọn Fúlàní náà máa sọ pé wọn ò ní rójú ráyè tí táwọn máa fẹ́ pa wá tán. Àìrójú àìráyè náà dẹ̀ ti ń bá gbogbo àwọn ọba wa báyìí. Tọ́lọ́ fi tì wọ́n balẹ̀ mi àti action. Ṣẹ́rí jíjáde tá a bá dẹ̀ ń jáde nísìn lẹ́yìn tí ilẹ̀ Yorùbá àgbà báyìí fi sọ wọn ìlú lókù tẹ́ bá ti ń jáde ẹ ṣáà fi ẹ̀mí yín lọ́lọ́run lọ́wọ́ pé tó bá rí bákan náà kó ṣọ́ wa padà sílé nílẹ̀ o. Tó bá rí bákan náà tó bá dẹ̀ rí bákan náà tó bá rí ó dọ̀run nìyẹn o, a máa pàdé. Ṣẹ́rí níbi tá a dé nísìn ó bá ń ta sọ̀rọ̀. Ṣẹ́rí fàájì tá a láìkì yẹn fàájì yẹn náà máa ń pa gbogbo wa dànù. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣẹ́rí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn òbí ti kọ́ ikọ̀ jọ yẹn ó ní ọ̀tẹ̀ àtọ́dọ̀tẹ̀ mọ́lẹ̀ rere ló pé o ọ̀tẹ̀ àtọ́dọ̀tẹ̀ mọ́lẹ̀ àbínú ẹni tẹ́rí ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rí mi. Ṣé nígbà tí ìṣẹ̀lẹ̀ tí olóyè Sunday Igboho ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ pé bàbá yẹn bá ibẹ̀ lọ ipò wo ni Yorùbá fẹ́ wà lẹ́yìn? Kí ni wọ́n kàn dé máa rántí sí ni pé Ìgbòho ọ̀tẹ̀ Ìgbòho dé sọ o wọn gbọ́ ni o nǹkan tó gùdù fún nìyẹn. Ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ mi ò yé yín kì í ṣe pé nírántí ni mátà wàá fi run wá tán. Mo sọ bẹ́ẹ̀ fún yín ìrántí kọ́ ló máa tà lórí gbogbo àwọn tó ń jáde ẹ̀jẹ̀ máa ń jáde nísìnyí àwọn ní kinní kan àwọn ní kinní kan àwọn ṣe gbá àwọn ṣáà ní rẹ́ níbọ̀jì. Ọlọ́run kó bàbá yẹn yọ ó gbàtú sílẹ̀ ó gbà freedom wọ́n dá gbogbo kíní ẹ̀ padà fún wọ́n tún wá fún ní security contract. Ó ṣọ́ọ̀kì wọn bákan wọ́n fẹ́ kú. So kíní yẹn ó sòyà wọn lẹ́nu pé ó ṣọ́ọ̀kì wọn. èyí tó wá wà lára àwọn ọmọ Yorùbá ni pé wọ́n ní bí kókú lóhun bí kẹran kú lóhun alápatà bí kókú ewúrẹ́ lóhun oníkíní kan so bí kí Sunday Igboho kú lórí lójú wọn ikú òdẹ kí n pẹta lójú wọn ikú tó bá máa pa Sunday Igboho tó bá dọ̀là kọlà tó bá tún kọlà. Àmín. Ẹnu báyìí lẹsẹ̀ fi ń pè kú ọjọ́ ẹni bá ní kí Igboho kú àkọ́bí ọmọ yà kú
ẹ jọ̀ọ́ dádì ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi àdírẹ́sì àwọn brothers wa tí wọ́n ya wèrè sí ìgboro tí wọ́n wá ń pariwo online wípé àwọn lágbára jù Ìgbòho lọ ẹ sọ fún wọn wípé agbára tó ní kálukú bá ní kí wọ́n kó papọ̀ kán wá fi dáàbò bo ilẹ̀ Yorùbá this is what we are waiting for. ṣẹ́rí tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ Mákindé kò lè fi gbogbo ẹnu sọ kò lè fi gbogbo ara sọ̀yà wípé gbogbo ọwọ́ sọ̀yà wípé òun mọ̀ pa ẹ̀. Mákindé mọ̀ pa ẹ̀. ṣẹ́rí tí Fáyọ̀ṣe wá sọ ẹ̀ wọ́n ní olè báyìí ló máa ń mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu. àwọn ará wọn ní nàdí àwọn politician wọ́n mọra wọn dáadáa wọ́n mọ nǹkan tó lè ṣe. ṣẹ́rí gbogbo àwọn olóṣèlú yẹn wọ́n ṣe ní wọ́n jẹ́ opposition ara wọn sí wọ́n ṣe pọ̀ o wọ́n mọ ibi tí wọ́n ti ń pàdé o. dádì ẹ lọ mọ ibi tí wọ́n ti ń pàdé ṣé ẹ tí rí kọ́mọ ìkan lára wọn tó wà ẹ kì í rí bóyá ọmọ ìkan nínú APC àbí PDP àbí Labour Party which any political party tó bá fẹ́ ṣe wedding àbí anything ṣé ẹ kì í rí gbogbo àwọn politician nínú Nàìjíríà even the northern part gbogbo wọn náà máa kún bẹ́ẹ̀ tọ́dẹ̀ máa jókòó tira wọn tó máa bọ́ra wọn lọ́wọ́. òun náà ni mo ń sọ. èmi náà fi support yín ni sà mo fi support yín ni sà. gbogbo wọn ló ń ṣe pọ̀. Abíọ́lá Akínyẹmí thank you. tí òkè ń sìn ẹ máa wòran sìn àbúrò Adélabú tó jí yẹn sìn. ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ láàárín. how are you sure gbogbo aráàlú how are we sure wípé lóòótọ́ ni wọ́n jí gbé àbí wọ́n kàn mọ́mọ́ lọ orchestrated kìíní ẹ̀ láti fi divert wa kúrò lórí situation tó wà nílẹ̀ don't believe politicians wọ́n yà wèrè. kò lè divert tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n jí gbé wàhálà inú mi máa dùn sí. èmi rí ní rí pé fẹ́ fi divert wa ni. tó bá jẹ́ plan work ni pé kí wọ́n fi divert wọ́n sì máa padà bọ̀ wá jí gbé. torí nǹkan tó fi tàn wá yẹn wọ́n máa padà bọ̀ wá ṣe nǹkan yẹn wọ́n ní ẹni tó torí ẹ̀ nà mí ni ó padà fẹ́ òun lọ́rọ̀ yẹn máa padà ṣẹlẹ̀ sí ló máa padà já sí. ẹ ṣé gan ni dáàdi God bless you sir. ẹ jẹ́rí ọlọ́run tó kó ṣàánú wa ẹ jẹ́ kí n fẹ́ lómi láàyè lómi lè pè wọlé. ẹ ṣé sir. now bí mo yẹn ń ṣe àlàyé lọ ẹ̀yin èèyàn mi ní ìgbà tí gọ́vnà Mákindé láwọn ò ní agbára ní agbára láti protect aráàlú agbára federal nìkan ló lè protect aráàlú kí ló dé ká ṣe sòótọ́ fún àwọn aráàlú ṣé ọ̀dọ̀ yín nìkan ni àbí ó apply sí gbogbo gọ́vnà the whole of Nigeria ṣe ti wá rí wípé inú òkùnkùn ní gbogbo wa wà inú òkùnkùn bírímù láwa mo sọ fún yín mo ní tó bá ní àṣírí Nàìjíríà náà ń pè bẹ́ẹ̀ ìsọ̀rí mélòó gan ló ń control Nàìjíríà nínú Áfíríkà country mélòó ní western world ló ń control Nàìjíríà àmọ́ ṣé wọ́n ti ta Nàìjíríà partially ni àwọn wo gan ni Nàìjíríà as a country belong sí gbogbo àwọn kinní ni àwọn politicians mọ̀ but they kept quiet wọn ò jẹ́ kí ìwà àtẹ̀mí mọ̀ torí wọ́n mọ̀ òtítọ́ tán bá ọmọ ìpẹ́ táràlú bá mọ̀ òtítọ́ àtijẹ àti mú wọn làwọn bá lọ bẹ̀ kò kàn wọ́n irú ìyà tí ìbáwọn kò jẹ àwọn aráàlú wọn ò ríro ok lẹ́yìn security vote tí wọ́n gbà ìgbà tí federal fún wọn ní owó billions of naira kí wọ́n fi dáàbò bo aráàlú ẹ̀mí aráàlú àti property kí ló dé tí state ò sọ fún wọn wípé kí ló dé tẹ́ ẹ̀ ń fún wa lówó tẹ́ ẹ ní ká protect aráàlú tẹ́ ẹ̀ fún wa lágbára tí owó nìkan ò lè protect wọn ẹ fún wa ní gbogbo àṣẹ ẹ kalẹ́ mà. Mami, thank you, ma. Mo ti ń jẹ fúrúùtù mà. God bless you. Ẹ wò ó ṣe ni ara mi ń gbóná mọ́ ẹ pé kọ́mọ etí ẹ̀ mú mi kó tiẹ̀ ṣe nǹkan. Ọ̀rọ̀ Nàìjíríà yìí kalẹ̀ ìyá mi. Ẹ kalẹ̀ máa ṣe dáadáa lẹ́wọ̀ ma. Kú iṣẹ́ wà á kúkú jèrè. Kò ní bá lọ. Gbogbo wa la máa kéré ibẹ̀ láṣẹ Elédùmarè. Ṣé ni ló ti ń sọ̀rọ̀ ni? Ṣé o gbàgbé nǹkan tí mi fẹ́ là mọ́lẹ̀ o? Ṣé o ti rántí? Ṣé o rántí? Ṣé o rántí kinní mi tí mo fi ránṣẹ́ mi ìfẹ́ là? Bẹ́ẹ̀ ni mo ń dúró mi tí.
má jẹ́ kí n la ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. jọ mo ti kó gbogbo ẹ̀ sórí kíní. ok ẹ ti sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ máa ṣiṣẹ́ lé lórí. ó ti wà ń bẹ̀. ok jọ so lọ́rọ̀ tó ń sọ kí n dá sí. yes ma. so iṣẹ́ mi ni ẹ̀ ń bá sọ̀rọ̀ àbí ẹlòmíín sí. ẹ̀yin náà ni. ṣé ẹ rí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó ti sọ̀rọ̀ òkàn ní sọ̀rọ̀ tán ni láṣẹ Elédùmarè ìjọ òmọdún tó ti ń pariwo gbogbo nǹkan tó ń sọ yìí tẹ̀tí wọn kàn rẹ́dì láti gbọ́ ni wọn rẹ́dì ni ṣé o mọ̀ pé Nàìjíríà gan báyìí wọ́n sọ fún wa pé àwa ti bí a ti gbé sọ́kàn jù pé kò le tó báwa ṣe ń gbé wọn yẹn ìròyìn ẹlẹ́jẹ̀ la máa ń rí sórí ó wá jẹ́ kí ọkàn mi kó pòrúurú nígbà tí mo gbọ́rú láńgbèjì yẹn lẹ́nu wọn because ogun tó dẹ̀ ń jà wọ́n ni pé kò sí data láti fi wo nǹkan kan wọn ní data wọn lè rí nǹkan ogun ti jà wọ́n. Màámi ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní data ohun tó fẹ́ gbọ́ náà fẹ́ gbọ́. like you said earlier ọyàn àyà Yorùbá lóbìnrin ó ti gbẹ o kò sómi mọ́ ń bẹ̀ ìṣẹ́ ti jẹ́ kó ọmọ àyà wọn gbẹ ni wọ́n ṣe lè pariwo. gbọ́ oṣù mi ń gbà yẹn o oṣù mi ṣé àwa diaspora ká má para wa sí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ mọ́ èyí ìwọ̀nba tó bá ti lè ké gbàjarè. bẹ́ẹ̀ ni màámi òun ló ṣe di pé gbogbo wàhálà tí mo ti ṣe sẹ́yìn níbi tá a bá dé yìí ẹ̀ẹ̀kọ̀kan tá a bá ráyè láti wá stream live tá a ráyè pariwo màá ṣe kò jù bẹ́ẹ̀ lọ. Look at what is going on now. In fact, I'm tired. Also everybody now. I am tired. Ẹ wo Olúwa wà pẹ̀lú wa á máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa. Àní ṣàṣetì o. Torí ogun ti délẹ̀ Yorùbá, ogun ti délẹ̀ kóòtù òjíire. Kò sí nǹkan kan tá a mọ̀ tá a tún lè ṣe mọ́ ju pé ká ṣáà máa bẹ Ẹlẹ́dàá nítorí àdúrà ò rán mọ́ àwọn tó dẹ̀ wá ń bẹ̀ wọ́n kàn ń fi wá fún kòókò jẹ iṣẹ́ rírú ẹ̀rí kan mú ọmọ ádámọ̀ kan dẹ̀ bẹ́ ọrùn ẹ̀ ni. àròkò burúkú Yorùbá dé dákẹ́ wọ́n dé ṣe bẹ́ẹ̀ ni wípé ó nọ́mà kò sí nǹkan tó bá dì í bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ ti fèlè ara yín ẹ fèlè wa. mi ilé wa kú wọ́n ní kí n joyè ilé bàbá ẹ̀bẹ̀ tí kì í ṣe bí Yorùbá mọ́. èmi ò lè wò ó àwọn tó ń wò ló ń wò ó mi lè wò ó. Ọlọ́run mo wò látọjọ́ yẹn bí mo ìṣe wà mí lè jẹran. Ọlọ́run ò ní jẹ́ wo kú o. mi lè jẹran. á dáa fún ẹ o wá ṣe débi èrè wá. ẹ ṣé màámi ẹ pẹ́ fún wa mà. ló máa ṣe ojú òní tì wá o. àmì mà ẹ ṣe ń gan ni mà. má gbàgbé mi o. mi ìgbàgbé màá go through it. lẹ́yìn ìgbà tí wọ́n ti fún wọn ní security vote. mo rò pé yàn sọ̀rọ̀. so now Governor Ayọ̀ Fáyọ̀ṣe bọ́ síta ó ní situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ó ní Governor Ṣèyí Mákindé partially mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ sọ pé irọ́ mo ní ẹ má jẹ́ kí gbogbo wa sọ pé irọ́ alẹ́ òye ní bílíà alẹ́ òye ní bílíà ṣé dáadáa lẹ́wà mà ẹ ṣe. now nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ of recent yìí tí ò tí ì ṣe nǹkan tó yẹ ìwà tèmi àti sáré gbàgbé òun ló ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí ex-governor Ayọ̀ Fáyọ̀ṣe ṣe mọ̀ pé Ìbàdàn base ni gbogbo wọn dẹ̀jọ wà nù politics ni wọ́n jọ mọ́ra wọn dáadáa oríṣi ìṣẹ̀lẹ̀ méjì ló ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí ex-governor Ayọ̀ Fáyọ̀ṣe ti bọ́ síta tó ti wá sọ tá a dẹ̀ bá bẹ́ẹ̀ ṣé mo parọ́ mi ò parọ́ o nǹkan méjì ni Fáyọ̀ṣe ti bọ́ síta tó ti wá sọ nípa Mákindé ní Ọ̀yọ́ state pé ó fẹ́ ṣe tó ṣẹlẹ̀ tá a dẹ̀ bá bẹ́ẹ̀ tí the same person Fáyọ̀ṣe bá tún wá bọ́ síta the third time tó wá sọ nǹkan tó ń sọ yìí
ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Ẹ jẹ́ afúnra Yorùbá Nation ni wọ́n fọ́nká orí social media from one platform to the other granting interview tí wọ́n jẹ́ kó yé ìwọ àti èmi wípé Tinubu ò ṣe nǹkan kan, kí ló dé tí insecurity ṣe gbalẹ̀ kan, àwọn náà ni wọ́n dẹ̀ dá insecurity sílẹ̀, àwọn ni wọ́n finance ẹ̀, àwọn náà ní kó lọ àtáàkì, àwọn náà ní kó máa ṣe gbá kó máa ṣàwo, àwọn náà polè kó wá jà, àwọn náà tún polóko kó wá mu. Mo kàn fẹ́ ká gbọ́mọ́ tinú wa ni o, torí kí ìran Yorùbá kí ọ̀tẹ̀ má bàa tẹ̀wárì, torí èmi ń rí wípé Nàìjíríà ti fẹ́ dógbó tán pátápátá, tó fẹ́ ṣe tán, tó fẹ́ fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. Tí a ò bá fi ọ̀tẹ̀ sílẹ̀ ìran ọmọ kóòtù ajíire tí mo ti ń sọ tí ẹ̀mí mọ́ Ọlọ́run ní kí n máa pariwo fún wa, tí a ò bá fi sílẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ pé ìran Yorùbá ẹni fi sí òun náà máa fi ìran wa ṣe fún gbogbo ẹ̀yà tó kù. Wọ́n á pín wa lé orí gbogbo ẹ̀yà tó kù ní o, kò ní sí ìran Yorùbá ò ní dúró mọ́, àfàìmọ̀ kí ìran Fúlàní má kó ìran Yorùbá lẹ́rú. Tí a ò bá tètè jí lójú oorun wa ká mọ nǹkan tá à ń ṣe lásìkò yìí, ká fi ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún. Bí àwọn ẹ̀yà mìíràn bá dìde tán bá ń gbógun ti Yorùbá, torí Yorùbá gan ò fẹ́ mọ̀ wípé kí Kírísítẹ́nì wa, Mùsùlùmí wa, oníṣẹ̀ṣe wa ká má ì tí ì wá sí mi, torí pé láàrin ọ̀tá la wà, ká máa ṣọ́ra. Nọ́dẹ́nà ò gbà tiwa, àwọn mélòó gan ló láìkí wa ní South tájọ gbéra wa sí. Àárín ọ̀tá la wà, gbogbo bí wọ́n ṣe ń gbógun ti Tinubu, máa rò wípé Tinubu lóòótọ́ wọ́n dárúkọ Tinubu. Mo fẹ́ kó mọ̀ pé báyẹn dárúkọ Tinubu, they are referring to the whole Yorùbás. Ṣó ń dé, ṣó ń yí ẹ, kí ìwọ náà tó lọ join wọn máa pariwo Tinubu. Èmi ò ní pé ká má pariwo Tinubu, mi ní ká má dín àkàrà wọn, mi ní ká má gbépo sí wọn, mi ní ká má fàṣẹ bánú, anything tẹ́ bá wù ní àrà lọ́wọ́ yín láti fi bàbá Tinubu dá, go ahead and do it. Nítorí wípé téèyàn bá bá àwọn náà sọ̀rọ̀ níjọ́ míì, ìwọ̀nba lèèyàn máa ṣagídí mọ́, èèyàn á máa gbọ́ téèyàn mọ́ tara ẹni. A pariwo, mi ìmọ̀ bóyá rí lára wa tó wà pẹ̀lú mi lórí ètò yìí, tá a jọ pariwo láti bí ọdún mélòó sẹ́yìn, àgàgà ní 2023 pé sẹ́ bàbá ni ẹ má lọ bẹ́ẹ̀ kò fẹ́ ṣẹ́ṣọ́ ìyà fún wa ni. Àwọn pípù Nàìjíríà ti tán, kò sí nǹkan kan bẹ́ẹ̀ máa bọ̀ lé. Mo rántí wípé orin ẹyọ kan tí bàbá Akíntóyè àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ń kọ sí bàbá Tinubu létí ni wípé bàbá ẹ máa bọ̀, ẹ wá líìdì wa, kẹ́ ẹ jẹ́ the first president nínú Yorùbá nation, kẹ́ ẹ fi ẹsẹ̀ òtítọ́ àti òdodo kẹ́ fi múlẹ̀, kẹ́ líìdì wa kúrò nínú Nàìjíríà, wọn Nàìjíríà, torí ìyà yìí ti pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá lẹ́gbẹ́ parí títí di wákàtí ojú tèmi ṣì ń rí. Ẹnu ẹ̀ náà ṣì ní ṣí Sunday Adéyẹmọ Ìgbòho wà, ṣe ẹ jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró ni. Kí wá ni ọmọ Yorùbá fẹ́? Mo ti treat tọ́pìkì lẹ́ẹ̀mejì. Kí ni Yorùbá fẹ́ gan? Kí ni Yorùbá fẹ́? Mo ti béèrè títí lọ́wọ́ ọmọ kóòtù ajíire. Kí ni nǹkan gangan tẹ́ ẹ fẹ́? Torí wọ́n ti ní kógun máa jàyàn, wọ́n ti ní kí nǹkan máa ṣẹlẹ̀ síyàn kó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí ẹ. Another thing ni kó track láti mọ sọ́ọ̀sì problem ogun tó ń jà ẹ́. Ìgbà tó ti bá ti wá mọ sọ́ọ̀sì ogun tó ń jà ẹ́, are you ready for the solution? Ṣé ariwo situation tó wà lẹ́nìkan la fẹ́ máa pa? Àbí bá ṣe pariwo yẹn, àwọn àgbààgbà tí àwọn tó yẹ kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́, ǹjẹ́ wọ́n ń gbé ìgbésẹ̀? Ǹjẹ́ wọ́n ń ṣe ohun tó yẹ kí wọ́n ṣe bí? Torí ariwo yẹn a need it for real. Ìbá jẹ́ wípé láti ọdún tá ti pariwo yẹn, bá a ṣe ń pa ń gbà yẹn, bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe lẹ people like me tẹ́lẹ̀ wá lóko àti ṣì fi Ìgbòho, kò sórúkọ tẹ́ pè wá tán. Facebook mi dèní eléni, wọ́n monetize ìkan lára page mi o, ṣùgbọ́n ẹ lè rí live video mi kó mú vanish láíláí. Facebook mẹ́ta dídì sọ fún mi wípé wọ́n receive report wípé live program mi ti máa ń tọ́ọ̀fù jù, ìpè ó dẹ́rù bà wọ́n ká lè má mọ̀ irú èṣù tó ń gbénú àwọn ènìyàn, kí dẹ̀ ní nǹkan tó lé ń bẹ̀. Torí mo mọ̀, I foresee what is happening now. Kò sí èèyàn kankan kan, imagine ìwọ tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi, torí situation tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ kóòtù ajíire, torí situation tó ṣẹlẹ̀ lọ́wọ́, kó o ti wá mọ̀ bíi 5, 6, 7 years ago sẹ́yìn, kó o ti wà wé bíi 8 years ago sẹ́yìn wípé tí a ò bá tètè pakuru mọ́ nǹkan tó ṣẹlẹ̀, situation tá ó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀yà máa bára wa bẹ̀, tí wọ́n dẹ̀ ti ní idea tó o bá wá fẹ́ sọ fún àwọn èèyàn online, báwo lo ṣe máa sọ? Ṣé wàá kúnlẹ̀ wàá máa sọ ẹ pẹ̀lẹ́ o, ẹ̀lẹ́, ṣe rí, ṣe mọ̀, ṣe bẹ́ẹ̀ ni Yorùbá lẹ́ni ijó tó bá káyàn lára èèyàn máa ń dínkù kùjó. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lèmi náà ti fọ̀ sí tí mo dẹ̀ ti wà wé ẹ̀.
ká má bàa débẹ̀ lárúwó tí mo múra kankan tí Ìgbòho múra kankan nǹkan tó ń ṣẹlẹ̀ láti wà wí pé kó má ṣẹlẹ̀ ó ká wa lára ẹ̀yin ò mọ̀ ìgbà tó wá ti ṣẹlẹ̀ sí ṣe rí bó ṣe kan gbogbo ẹ̀yin aráàlú lára ta ni ẹni náà tó wà lábúrò tó jọmọ Yorùbá àbí tó wà nù Nàìjíríà tí ara ò kán nísìn wọn ní ara ń kan Gaza là ń gbọ́ ara ò kan Gaza mọ́ sí ara ń kan lẹ kó o tún ajíire ara ń kan ọmọ kó o tún ajíire ara ń kan ọmọ Yorùbá torí ohun tí wọ́n ṣe fún bàbá Mr. Oyedokun tí wọ́n mú orí ẹ̀ ṣé o ìmájì irú ikú bẹ́ẹ̀ yẹn kọ́lọ́ má fi irú ikú bẹ́ẹ̀ pa ìwọ àti èmi láyé ikú ọ̀rọ̀ náà pé ọmọ kan mú ẹ bẹ́ẹ̀ kan dẹ̀ ti prepare wípé ókè o lẹ́yìn ọ̀rọ̀ tó fẹ́ sọ ìkan sọ last ọ̀rọ̀ tó máa sọ tó fi máa jáde láyé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ju kan sọ̀rọ̀ báyìí nǹkan bẹ́ẹ̀ ni kò kọ̀ sọ tó dẹ̀ mọ̀ wípé lẹ́yìn ọ̀rọ̀ tóun bá sọ yẹn the end ẹ̀ òun ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tí ó wò ó lójú ayé ẹ̀ bọ́ ṣe gbé bóyá idà ni wọ́n fi bẹ́ orí ẹ̀ ní o bóyá àdá ni okòó tó bá nǹkan fi bẹ́ tó dẹ̀ máa rí tí wọ́n gbé sókè bẹ́ẹ̀ tó dẹ̀ mọ̀ wípé kinní yẹn tó bá máa wálẹ̀ òun ò ní mọ̀ lẹ́yìn ẹ̀ mọ́ mi ò rò pé ẹ jókòó tẹ ìmájì irú ikú bẹ́ẹ̀ yẹn wọ́n tójú ẹ̀ gbédà sókè wọ́n tẹ̀yìn ẹ̀ wọ́n tójú ẹ̀ yọ idà wọ́n tẹ̀yìn ẹ̀ kì í bọ́ òun ni irú ikú tó pa Mr. Oyedokun ó lè ṣẹlẹ̀ sí anybody kọ́lọ̀ má jẹ́ ká rírú ẹ̀ mọ́ ni kí ni mo wá fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé àwọn tí wọ́n lè dìde tí wọ́n lè ṣerú nǹkan báyìí nígbà tí wọ́n gé orí Mr. Oyedokun ọrùn ẹ̀mí mọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ rí full video ọrùn yẹn mí wọ́n wá gbé orí wọ́n gbé sí ẹ̀gbẹ́ ọrùn wọ́n tún gé ọrùn ọwọ́ ẹ̀ wọ́n gbé tì lẹ́gbẹ̀ẹ́ wọ́n wá ṣe fídíò wọ́n ní káwọ ọmọ kó tó ajíire gbogbo ọmọ ìran Yorùbá wọ́n ní ká gbà ká jẹ́ wọ́n ní ká gbà ẹjọ́ kí ni wọ́n ń pè ìyẹn ní èdè Yorùbá ní ayé ìgbàanì ọmọ kékeré sì ni mí thank you ma Hourglass God bless you thank you for the gift ẹjọ́ ẹ bá mi support Hourglass Sport Promotion UK God bless you thank you for supporting my brand all the time. May God Almighty continue to shower his blessing upon you and your household. Ọ̀run á bá mi gbé yín lọ́wọ́ sókè, iṣẹ́ yín ò sì ní jóná. Àjọlájọ ṣe pẹ́pẹ́pẹ́ ilẹ̀ kóòtù ajíire kò ní bàjẹ́ o. Tá bá wo epic movie, àwọn movie ayé ìgbàanì. God bless you, Bọ́sẹ̀dé Abọ́lájí ẹ̀ ní kúkú òjijì. Kọ́lọ́run bá wa tẹ́ bàbá Oyedokun, Mr. Oyedokun kó bá wa tẹ́ sáfẹ́fẹ́ rere. Tá bá wo àwọn old movie, epic one láyé ìgbàanì. Tí àwọn village méjì tó bá fẹ́ jà bí nǹkan kan kí ni wọ́n máa ń lò àrokò wọ́n á fi àrokò ránṣẹ́ àrokò yìí ni wọ́n máa fi sọ ọ̀rọ̀ àrokò jẹ́ ọ̀nà tí wọ́n fi ń pàṣẹ mẹ́sẹ̀gì láì lanu sọ̀rọ̀ àrokò jẹ́ ọ̀nà tí wọ́n fi ń pàṣẹ important and serious message ní ilẹ̀ Yorùbá láti ìgbà ìwáṣẹ̀ tí kò nídìí pé ká sọ̀rọ̀ gbogbo àrokò yìí tí wọ́n bá ti ṣe tọ́mú débi tó yìí tán fẹ́ fi mẹ́sẹ̀jì yẹn lọ nǹkan tó fẹ́ kọ́ mọ̀ nǹkan tí wọ́n bá fi sí tán fi sí inú àrokò yẹn tó bá tú ó ti ní ìtumọ̀ nínú ìran wa àbí mo parọ́ wọ́n ti mọ̀ lára àwọn epic movie tí máa wò wá máa gbọ́ tó bá tú kinní yẹn wọ́n lè sọ pé wọ́n rí aṣọ pupa ìyẹn ẹ̀jẹ̀ for example ni omi ò mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín náà wà wẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá wà pẹ̀lú mi ẹ má hesitate kó jẹ́ ẹ̀yin mẹ́ta ni ẹ má bá mi tẹ love ẹ má bá mi tẹ like tí báyìí ṣe ń sọ fún yín pé àwọn flag wa ó yẹ kẹ́ ẹ ti mọ̀ kò dẹ̀ sí ẹni méjì kò sí àwọn méjì tí wọ́n flag mi lára media Yorùbá Nation ni kò sí anybody ẹ believe me so mi ò ní time fún gbogbo rubbish yẹn ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ program mi tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ wa ẹ jọ̀ọ́ ẹ má bá mi tẹ love ẹ máa bá mi tẹ like ẹ gbọ́ wọlé kẹ́ máa tẹ ẹ sì máa comment léraléra ẹ bá mi tẹ share button ṣe rí last show tá a ṣe tí wọ́n fi rí wa flag down mo sọ fún yín pé tó bá ti flag ọwọ́ tó ń tẹ flagging bá ti pọ̀ ju love and like lọ àbí comment wọ́n máa flag wa down torí flagging yẹn wọ́n send the message sí Facebook àbí YouTube wípé the show the program you are not it's not a good one wọ́n report wa ni so it is your love button and like àti share button àti comment tẹ́ bá ń bá mi fi sí òun ló máa send message sí wọn wípé tẹ́yin bá ń report àwọn kan love ẹ̀ á lè jọ gbádùn ẹ̀ àìjẹ́bẹ̀ ó máa skip tó bá ti ń wò mí tó ń skip lọ́dọ̀ ẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ network is perfectly okay flagging ni kò sí nǹkan mi
kò dẹ̀ sí àwọn míì tó ń flag mi ju àwọn mídíà kan nínú Yorùbá Nation. They are the one. Àtọkùnrin àtobìnrin wọn ó yẹ kẹ́ ti mọ̀ wọn, kò jù bẹ́ẹ̀ lọ. So ìwọ̀nba tá a bá lè ṣe, we do our best and leave the rest, kò jù bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe ń sọ lọ, tó bá mú àròkọ yẹn wá àbí kò yé yín, wọ́n á wá ṣe níṣe pé ìmí wà wọ́n lè fi aṣọ pupa sí. Torí tèmi bá wo movie mo máa farabalẹ̀ níwọ̀nba èyí tí n bá máa ní time láti wò ń bẹ̀. Ìkọ́ ṣe pé kíkọ̀ wo movie pé kíní. Aṣọ pupa yẹn wọ́n á ló mìnì ẹ̀jẹ̀. Tí ẹ̀tù ìbọn bá wà ń bẹ̀, ó mìnì ogun. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà tẹ́ ẹ mọ̀ jù mí lọ, you can as well bá mi dá sí. A ti wà lórí TikTok, ẹ lè join mi, send in your request, máa gbé yín wọlé, ẹ lè pè wọlé at the same time. Torí show yìí àjọ máa ṣe ni, ẹ kúkú tí mo bá ṣe ń ṣe lọ́dọ̀ títí wa. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu èmi nìkan lẹ máa dìmú, gbogbo wa in conjunction lájọ máa ṣe kíni, lájọ máa ṣiṣẹ́. Must be báwo ni. Now, àròkọ wo ni wọ́n wá pa ní àwọn terrorists tí wọ́n pa Mr. Oyedokun. Àròkọ wo ni wọ́n pa fún wa o. Àròkọ ogun òun ni wọ́n pa fún wa. Àròkọ pé ikú ti dé. The fact wípé wọ́n gé orí Mr. Oyedokun, wọ́n gé orí ẹ̀, wọ́n wá fi hàn ìwọ àti èmi pé ká wò ó. Wọ́n sọ fún ìwọ àti èmi wípé orí tí a gbé iṣẹ́ ti rí nǹkan tá a fẹ́ ṣe fún yín. Example nǹkan tí à ń gbé bọ̀ lọ́dọ̀ yín leléyìí. Nǹkan tá a máa ṣe fún gbogbo yín leléyìí o. Ṣé ẹ rí orí Mr. Oyedokun bá ṣe máa sọ orí yín kalẹ̀ lélẹ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín kò yé yín, àròkọ yẹn ò yé yín. Wọ́n sọ fún yín pé bó ṣe máa gé orí yín tó bá ti gbé yín, especially ẹ̀yin ọkùnrin. Wọ́n ní wọ́n máa gé orí yín, wọ́n máa sọ ọrùn yín kalẹ̀ lọ́rùn yín ni. Àròkọ nǹkan tó fi ránṣẹ́ sí wa nìyẹn. Ẹ wo àwọn ọmọ wa, bóyá ti rí àwọn ọmọ kéékèèké ọdún méjì kankan tó gbé òkúta ńlá tó gbé sí ní ẹ̀yìn báyìí tó wá kó ẹsẹ̀ tó so mọ́ wájú. You can imagine the whole situation. Now, àwa abiyamọ, àwa obìnrin, mo fẹ́ sọ wípé ẹ dójú tì mí o. Ẹ̀yin abiyamọ nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá, ẹ disappoint ara yín o. Gbogbo ẹ̀yin ìyálọ́jà, ẹ wùwà abiyamọ, ẹ ti wùwà abiyagba o. Ẹ ti súnmọ́ abiyagba ju abiyamọ lọ o. Abiyagba ni yín o. Ta ló yẹ kó wọ ìgboro, kó gba ìgboro kan bí ó ṣe ẹ̀yin ìyálọ́jà ìyálóde. Ẹ kalẹ́ mà. Mo wà lórí ètò ṣe fẹ́ dá sétò ni mà. Okay mà, à ń gbọ́ yín mà. Ẹ kalẹ́ mà. Ẹ pètò Ọlọ́run á máa fún yín ṣe. Lágbára Ọlọ́run, ọ̀run á pín yín lọ́wọ́. Lágbára Ọlọ́run. Ẹnlẹ́, mo ti ń bá yín tẹ love and like. Ẹ máa bá mi tẹ̀, wọ́n ti báyé wọlé náà tún ti flag. So ẹ má wọrí, mo ti wà ń bẹ̀, ṣó ti yé yín. Àwọn Yorùbá Nation Media ló ń ṣiṣẹ́. Ṣé mo pé ẹ ti sọ ọ̀rọ̀ yìí nípa wọ́n máa kọ́ ọmọ school. Was it not 2003 àbí 2002? Ṣé understand? Ṣé mo gbogbo ẹ̀ ló ń lọ báyìí? Ṣé aṣáláyé mi yẹn tọ́lọ́n bá ti fún yàn ní inspiration? Ẹni tó bá létí kó gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ. Ẹ ti sọ tí ń bá rí kíní fídíò yẹn tó bá yẹ pé báyà wọ́n gbé kíní yẹn lọ ni. Kíní YouTube yẹn ó wà lórí ẹ̀. Ẹ sọ nígbà tí bàbá Tinubu ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Àbí yeah, I think so. Ṣé mo ló ń ṣẹlẹ̀? Kọ́lọ̀ kó ṣàánú wa. Ibẹ̀ làwọn kan dẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń jáde tán sọ pé wọ́n ń gbé security irú ẹkùn fún Sunday gbó tọ́ọ̀gbìn kankan. Ọlọ́run á dáríjì àwọn èèyàn o. Ọlọ́run á dáríjì àwọn èèyàn, àwọn àfáà àwọn yẹn. Ó lágbára o. Tá náà bá gbé fún àwọn òde bọ́ síta kán gbé Kùránì kán wọnú igbó lọ. Kọ́nà ṣàánú, ẹ máa bí tòyìn lọ, máa tún pè padà. Yes ma, ẹ ṣé gan ni ma. A máa bá yín tẹ lọ́kàn láìkẹ́. Ẹ ṣé gan ni, ẹ máa bá mi tẹ̀. Alágbára ni wọn, kò sí àwọn míì tó ń flag mi. Àwọn ẹ kalẹ́ o. Àwọn tó lágbára jù mí lọ mídíà Yorùbá Nation tí wọ́n ń bínú dára, àwọn ni wọ́n máa flag mi, kò sẹ́lòmí. Mo ń gbọ́ yín. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́, ṣé dáadáa lẹ wà? Adúgbò máa ń jọ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ọlọ́run ṣàánú àwọn èèyàn wa ni. Ọlọ́run ṣàánú àwọn èèyàn wa gidi gan ni. Jẹ́nà ẹgbẹ́ ọ̀kan tí ẹgbẹ́ ṣàgbọ́ fídíò tí bàbá ṣe lè dìnnà. Mo ń gbọ́ yín. Ọlọ́run ṣàánú wa, ṣe rí èmi ò mọ̀ bí ẹ mọ̀ àyàn ní àárín láti bá ọ̀rọ̀.
Yóò mọ òye tó tẹ̀ sọ̀rọ̀ gan. Okay then. Ẹ farabalẹ̀ ńgbà yẹn kẹ́ jẹ́ kí a máa ṣètò lọ́kẹ́ lè mọ bẹ́ ṣe máa bá wa dá sí. Ẹ ti gbọ́. Bí mo ṣe wá ń ṣe àlàyé yẹn lọ pé orí Mr. Oyedokun tí wọ́n gé àròkọ burúkú òun ni wọ́n wá pa fún wa. Tálámọ̀ tó máa kàn. Bí mo ṣe wá ń sọ lọ kí ikọ̀ yẹn tó wọlé. Ẹ̀yin abiyamọ àwa ìyálọ́jà ìyálóde ìyálájẹ́ ojú gbẹ̀mí tì fún gbogbo yín. Gbogbo ẹ̀yin ìyá street by street ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ̀yin ìyá oríṣiríṣi pọ̀ gan ni. Tẹ́ ẹ ní gúrùpù tẹ́ ẹ ní ẹgbẹ́ yálà nínú ẹ̀sìn mùsùlùmí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe àbí ẹgbẹ́ tí ò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ kóra yín jọ. Ẹgbẹ́ aláta wà nínú ọjà, ẹgbẹ́ oníṣu wà, oníyọ̀ wà, elépo wà, ẹ̀yin onímọ́tò gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ibo lẹ́yìn ìyá wà tẹ́lẹ̀ kì mọ́lé tí wọ́n gé orí Mr. Oyedokun tẹ́ fi kú. Àwọn ọmọ náà kó jọ síbẹ̀ àtàwọn ìyá yẹn ẹ̀kan tí yín dẹ̀ balẹ̀. Ó dẹ̀bi ni wípé àwọn abiyamọ tó wà nílẹ̀ Yorùbá ní sí ọ̀pọ̀lọpọ̀ wọn ò dúró láwọn ọ̀gbàdúrà kan jẹun ọmọ mọ́. Abiyamọ òtítọ́ wọn ti sọnù nílẹ̀ Yorùbá. Àwọn abiyagba lókù ẹ̀yin politicians nìkan lókù tá ti rí wọn. Orin ọ̀tẹ̀ lókù tó wálé ayé wọn wá kọ. Mo ti ṣe show láìmọye ìgbà sẹ́yìn lọ́dún tó ti pẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ tí ẹ̀ rójútu ayé yín lè ní ìyá yín gangan ní orísun ogun tó ń jà yín. Bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ ká ẹ ṣe rere láyé. Àwọn nǹkan tó bá ti máa jẹ́ ká ẹ jẹ́ èèyàn láyé àwọn ìyá àsìkò yìí wọn kì í láìkì láti bá wọn lọ́wọ́ sí i. Tó fi jẹ́ wípé ayé ẹ̀yin ọmọ á dáa ẹ máa ráyé gbé àwọn náà lè jẹun ọmọ lọ́jọ́ alẹ́. Ṣùgbọ́n nǹkan tó bá ti máa pé ìjọba òun nìkan ni wọ́n máa ń lọ́wọ́ sí. Ohunkóhun tó bá dẹ̀ ti pé ìjọba kò lè pé aráàlú. Àwọn